Yes, ẹ̀yin tèmi lọ́kọláya. Ẹ̀yin ni mo fẹ́ sáré drop eléyìí fún lọ́kọláya. Thank you for always watching me. Ìwọ ọkọ mọ̀mọ́ assume mọ̀mọ́ rò lọ́kàn ẹ̀ pé ó yẹ kí ìyàwó rẹ̀ mọ everything. Wàá mọ̀ rò pé ó yẹ kí ìyàwó mi mọ everything. Ó yẹ kí ìyàwó mi mọ everything. Ó yẹ kó mọ bí wọ́n ṣe ń gbálẹ̀. Ó yẹ kó mọ bí wọ́n bó ṣe ń fọbọ́. Ó yẹ kó mọ bí ó ṣe ń dáná. Ó yẹ kó mọ bó ṣe ń ṣe gbá. Mọ̀mọ́ assume pápánbarì. Mọ̀mọ́ assume pé ó yẹ kí ìyàwó mi mọ̀ pé ilé ọkọ lòún wà. Kò yẹ kó mọ̀ fún ọkùnrin míì ní attention. Mọ̀mọ́ assume bẹ́ẹ̀. In as much as ìwọ ni ọkọ, ìwọ ni ẹ̀gbọ́n nìyẹn. Ìwọ ni ẹ̀gbọ́n, even self ìwọ ni bàbá. O wà ní position ẹ̀gbọ́n, o wà ní position bàbá fún ìyàwó ẹ̀. Like ibi tí mọ́mì rẹ̀ kọ dé, ibi tí dáàdì ẹ̀ kọ dé, as ọkọ, ìwọ náà wàá continue láti bẹ̀ ni o. Ìwọ náà wàá continue láti bẹ̀ ni. Mọ̀mọ́ sábà mọ̀ conclude pé she supposed know everything. Rárá, ìkan tó fà á tí àwọn míì tí wọ́n fi lọ jìn sí ọ̀fìn ayé, tí wọ́n fi lọ jìn sí kòtò, tí wọ́n fi lọ tàsé àgẹ̀rẹ̀ tó di pé eku òkè bí eku mọ́ nínú ilé, gbọ́nmi sí ọbẹ̀ òtó, ìjà lé ní ìjà lọ́la láàrin lọ́kọláya. Kí ló dé? Lọ́kọláya wọ́n ṣẹ̀ṣẹ̀ marry ara wọn nísìn. Before you know, everything is done. Especially ìwọ tó ti marry tẹ́lẹ̀. Ìyàwó rẹ̀ yẹn ti lọ. Ìyàwó tuntun, ó wá máa fi compare ìyàwó rẹ̀ ti tẹ́lẹ̀. Like seriously, ìyàwó rẹ̀ ti tẹ́lẹ̀ ìwọ́n ti lè pẹ́ lọ́dọ̀ rẹ̀. Ó ti mọ vital knowledge. Ìyàwó tuntun tó ẹsẹ̀ fẹ́ bí ọmọ kékeré ni. Ó lè mọ̀ anything. Àwọn ìyàwó tuntun míì gan ò mọ̀ná dá. Mọ̀mọ́ sábà mọ̀ assume. Mi ò mọ̀ how true it is o. Mi ò mọ̀ how true it is o. And mi ò ní plan láti porúkọ yìí tẹ́lẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ wá sí mi lágbárí ni. Daddy wa kan tó ṣe marriage, tó ń ṣe Nigerian film yìí, tí wọ́n pè ní Ọláìyá. Mi ò mọ̀ how true it is. Ẹ má ṣì mí gbọ́. Mo ń rí write up. Wọ́n ní daddy yẹn ló kọ write up yẹn. Pé ọmọdé tó ń fẹ́ níjọ́ wo, àwọn ti pínyà. Marriage yìí mi ò bá wọn kà. Kò tí pé 1 year. Kò tí pé 1 year. That I didn't even know who posted that divorce letter because na him they draft am for him. They drafted that letter for him. So me say no sabi who post am. They streaked me on Snap this evening. It was on Snap that I saw it at first. So people too were sending it to me. It's been since last year. Me will be already don't pay 3 months, 13, abi 2 months, 13 issue. If you say domestic violence, why involved? Me mom, when you bio, I don't know. Now she make you ask her beg. Don't be feed them, baby. So this marriage now not even last 3 months. I don't think so. view ones, View ones. Something from Facebook. And it comes like when the wife is not a mad woman, why she go just wake up one day, pack her load, talk say she won't come out house if you don't do anything to her? Òun náà ni mo tún rí another example. Ó ti bọ̀bọ́ yìí ti fẹ́yàwó tẹ́lẹ̀ tẹ́ popular TikToker. Ó ti fẹ́yàwó tẹ́lẹ̀ first wife. So yẹn ó wá lé first wife yẹn lọ, ó wá lọ fẹ́ another woman. Lẹ́yìn ìgbà tó fẹ́ another woman tán, ó tún wá padà lọ sọ́dọ̀ first wife yẹn. That means behavior second wife ó tún ló wà sí first wife tó lé lọ. Ló wá wò pé èwo nílò ayé yìí kóun kú fẹ́ kan padà lọ síbi ẹsẹ̀ àárọ̀. Ó wá lọ fẹ́ second, ó wá lọ fẹ́ ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ ó wá lọ fẹ́ padà. So another one ló wà nínú ilé as first wife. First wife tẹ́lẹ̀ ó wá ní second wife ẹ̀ sìn. Imagine that. Ẹ mọ̀ sábà máa assume pé ìyàwó ẹ̀ ó ti mọ everything. I don't compare. Ẹ mọ̀ compare obìnrin sóbìnrin. So yẹn ọ̀tọ̀ lórin. Ẹ wo ìka yìí wò. Ṣé ẹ rí pé kò dọ́gba? Ìka yìí ò dọ́gba. Ẹ mọ̀ sábà máa compare obìnrin sí obìnrin ẹjọ́. They are still under control. Obìnrin tí ẹ bá máa guide, tí ẹ bá máa kọ baby kẹ́ máa query. Mo mọ̀ pé àwọn mi wà bẹ́ẹ̀ query wọ́n sì ta ṣàgẹ̀rẹ̀. But kò ní pọ̀. Obìnrin tẹ́ fílẹ̀ tẹ́ bìnchìkè rẹ̀. Ó ní ìyàwó rẹ̀ sọ pé òun lọ ṣe marriage lóyún family house wọn. Òun lò 3 days 4 days. Ó béèrè ẹ̀ wò. Ó ti lọ, ìwọ náà ti ráyè títí ẹ. Ó béèrè ẹ̀ wò báwo ló ṣe débẹ̀. Ìgbà tó débẹ̀ ńkọ́ níjọ́ kejì ẹ communicate ara yín. Ó ní gbé fún mọ́mì kí wọn. Ó ní gbé fún brother rẹ̀. Ó gbé fún ẹ ti wà ń party kó mọ gbúrò party. Ó ṣe yẹn. Obìnrin tẹ́ bá ti fi obìnrin yín kalẹ̀ lẹ̀ ajá máa gbé lọ. Wọ́n á ti kíní kan gbọ́ kíní rẹ̀. Oúnjẹ tó yẹ kó jẹ olóńgbò máa gbé lọ. Kí lẹ̀ ń sọ? Obìnrin need kẹ́ mọ cross check wọn. Ẹ̀yin mọ̀ náà fi kíkọ́ sọ fún mi pé bẹ́ẹ̀ cross check wọn ó ṣe. Ìwọ tó bá sọ bẹ́ẹ̀ ó ti give up. Torí ó yẹ kí n sọ ilé ìkẹ́ tó mọ comment yẹn. Ìwọ tó bá ti sọ ilé ó ti give up nìyẹn. Ó ti give up like ó ti ṣẹlẹ̀ sí ẹ. Ó tún wá fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́lòmíì. Ẹ má máa conclude. Ẹ má máa sọ bẹ́ẹ̀ yẹn. Obìnrin need constant monitoring bí ọmọdé. Ẹ jẹ́ kí n sọ fún yín.
ìwọ tó fẹ́ 20 years ó lè ṣe mistake yẹn, 30 years lè ṣe mistake yẹn, 40 years lè ṣe mistake yẹn, 50 years ó lè ṣe mistake yẹn. Àwọn ìyá tí wọn ò lè ṣe mistake yẹn, maybe àwọn ìyá tó ti kọjá 50 something, 50 something, 50 something, àwọn ni wọ́n wò pé kí làwọn wá ká, ni wọ́n jókòó ní àwọn míì láti fún gbogbo wọn. A rí àwọn ìyá mi gan 60 tí wọ́n ta sí àgẹ̀rẹ̀. So in as much as obìnrin wà nílé ẹ̀, wàá treat wọn as ọmọdé, kì í ṣe pé bóyá ọmọdé kò máa treat wọn o. No. Wàá mọ̀ kẹ́ wọn, wàá mọ̀ gẹ̀ wọn, wàá mọ̀ ibo ló ń rìn sí, jẹ́ kí n mọ ibi tó ń rìn sí. Then again, ọkùnrin tí wọ́n máa ń gbé respect fún, òun ni ọkùnrin tó ní energy o. Tó bá fẹ́ kí ìyàwó rẹ̀ respect ẹ̀, tí o bá fẹ́ kí ìyàwó rẹ̀ respect ẹ̀, ó gbọ́dọ̀ ní energy lórí bẹ́ẹ̀dì o. It's not about money o. Nítorí pé kí ni àwọn obìnrin míì ṣiṣẹ́ owó wọn ni o. It is not about even pé bóyá o lè ṣe kan mí perfectly. Ìwọ tó bá jẹ́ pé o ní energy, ó máa sọ fún àwọn ọ̀rẹ́ pé ọkàn mi lágbára ẹṣin ni. Ìwọ àti ìyàwó rẹ̀ ẹ mọ̀ jà, ẹ mọ̀ battle works. What is the meaning of that? Nǹkan tó fi lè ná obìnrin, abẹ́ ẹ̀ ló wà. Nǹkan tó fi lè ná, abẹ́ ẹ̀ ló wà. Tó bá jẹ́ orí bẹ́ẹ̀dì ni ọkùnrin mọ tí ń ṣú agbára. Kì í ṣe pé kẹ́ mọ́ fún obìnrin ní blow. Mo rí fídíò kan níjọ́ yẹn tó na ìyàwó ẹ̀ pa. Irú ọkọ wo nìyẹn? At the end of the day, ìyẹn ò ní kí obìnrin yẹn kó respect ẹ̀. It's just for some time. Ó fi máa bẹ̀rù díẹ̀, ó fi máa bẹ̀rù. Tó bá lọ ìta, tó bá rí àwọn caring husband, wàláì, ó máa fi ẹ́ lẹ̀lẹ̀. Àmọ́ tó bá jẹ́ wípé ìwọ orí bẹ́ẹ̀dì ẹ, ìwọ ni ọ̀gá, kì í ṣe pé lórí bẹ́ẹ̀dì wọ́n ẹ̀sẹ̀ ń bẹ fọwọ́ gbẹjọ́, wọ́n ẹ̀sẹ̀ ń fọwọ́ ra ẹ lórí fẹ́ látẹ́gùn pọ̀ tí èṣì yẹn tó jẹ́ pé ìwọ yes action man yẹn. That is how a man should be. Bó ṣe yẹ kí ọkùnrin rí nìyẹn. Kí ni àǹfààní ọkọ àti ìyàwó wọ́n wà ní the same level like low energy. Àti kékeré ló yẹ kẹ́ ti mójútó láti má jẹ́ low energy. Àti kékeré, mo ti sọ nínú fídíò mi kan rí, ẹgbẹ́ra yín yàwó, ó máa wà careless nípa nǹkan tó ń jẹ. Ó máa fún ẹ ní too much of mini jẹ. Ó jókòó sí bí mílíkì wàá mọ̀ mú, ó jókòó sí cornflakes wàá mọ̀ mú lọ. Minerals ó ti gbàgbé ara ẹ. Ẹ̀yin kan tún mu tíì, ẹ̀yin kan tún mu sìgá. Ó ti gbàgbé ara ẹ. Ó di ẹyin, ó kóróró sí ni ṣùnṣùnṣùn. Wọ́n kó magí sí ni púpọ̀. Ó mọ jẹ bọ́tà àti búrẹ́dì ní àbá. Ó jẹ organics rí. Magí 20 wọ́n fi bẹ́ẹ̀ dáná. Gbogbo eléyìí ó máa ṣẹ̀lera wọn ni, ó máa ṣẹ̀lera wọn. Kò síṣẹ́ ní Saturday, kò síṣẹ́ ní Sunday. Ó lọ exercise àṣemá. Ó mọ bí wọ́n ṣe ń ṣe pull up. Ó mọ̀ ṣe. Gbogbo eléyìí wọ́n máa rẹ̀wẹ̀sì sí ẹ lára tó bá yà ò ní energy yẹn mọ́. Kò tẹ́sítù sí wọn, ó build ẹ̀ naturally. Okay o. Kí wá ní ìdí tájà fi wá wà níbà? Ájà wà níbà yẹn torí pé ìwọ ọkùnrin tó bá ti mọ̀ pé o ti lose energy ẹ̀, tó jẹ́ pé ìyàwó rẹ̀ ò respect ẹ mọ́, ò ní energy yẹn mọ́. Wọ́n ní wá kún energy ẹ̀ as a man. Tó jẹ́ wípé ó lè ju ẹsẹ̀ ìyàwó rẹ̀ sí bíbà òun gé lọ ni. Ó jù sí bíbà òun gé lọ ni. Ó kọ́ ẹ̀yìn báyìí òun gé lọ ni. Wọ́n mọ̀ pé ìwọ ọkùnrin lọ kọ́ ọkùnrin làjà. Oníṣẹ́ lọ́wọ́ náà. Àmọ́ kíní bíntín yìí náà ló kù. Tọ́jú àárín yẹn ti ní pápápá ẹ jẹ́ recommend lè fún yín. Nípa àtọ̀ pápápá fún àtọ̀. Àtẹ ò dáa, ó fẹ́ tún àtọ̀ rẹ ṣe. Nítorí pé kíni many people, nítorí nǹkan tá ti mention láti wájú yẹn, ó affect àtọ̀ náà. Tí àtọ̀ yẹn bá ti suffer, kì í ṣe àtọ̀ nìkan ló suffer. Nǹkan kan náà ara rẹ̀ gan ti suffer. Kódà nǹkan ọmọkùnrin yẹn gan ti kéré. Action yẹn gan ó ti reduce. Gbogbo ẹ̀ ó ti wálẹ̀. Àtọ̀ rẹ̀ bá ti suffer, testosterone rẹ̀ náà ó ti suffer. Àwọn hormones alálùbọ́ríkà náà ó ti suffer. Àwọn cortisol level náà ó dẹ̀ ti high náà ni ló fi affect irú àwọn kan yẹn àtàwọn kan tó ń ṣe papọ̀ mọ́ra wọn. So kí ni wá lọ bá mi wá moringa leaf àti garlic powder. Moringa leaf àti garlic powder. Nítorí pé kí ni moringa leaf ó wà naturally rich ní zinc, iron, vitamin A, vitamin B6 and magnesium. Gbogbo eléyìí láti ṣe ìtọ́jú àtọ̀ ni. Láti ṣe ìtọ́jú àtọ̀, ó máa protect ẹ against environmental toxins. Ó máa reduce àtọ̀. Àwọn àtọ̀ míì tó jẹ́ wípé wọn ò ṣe dáadáa. Ibi tó yẹ kó rí wà kọ́ ló wà. Míì irú ó ti gé, ìmíì orí ti ṣe báyìí. You understand? Àwọn àtọ̀ tó bá dẹ̀ ti ṣe dáadáa yẹn kò ní produce kò ní doyún. Then ó tún máa reduce the rate of èyí tó ti kú. Ó máa reduce ẹ̀. Ṣé ẹ̀kọ́ tí ẹ bá lọ ṣe sperm analysis nísìnyí, wọ́n á ní rate èyí tó wà alive, rate èyí tó ti kú. Ẹ wà rí àwọn míì tí wọ́n suffer problem àtọ̀ yẹn. Èyí tó kú máa wá pọ̀.
èyí tó kú wá fíò wọ́n lè sọ pé èyí tó ti kú 70%, èyí tó ti kú wọ́n lè ní 80% or 90%, èyí tó ti kú lè jẹ́ 10%. Ok, báwo ni wọ́n ṣe fẹ́ fún yàn lóyún bẹ́ẹ̀? Then again, èyí tá à ń pè ní volumes ó tún máa wá jẹ́ kó pọ̀. So kí ni báwo ló ẹ ṣe fẹ́ lò? Ẹ close ẹ papọ̀, that is moringa leaf àti garlic powder, jẹ́ kó jẹ́ the same proportion. So wàá mọ̀ mú ní bí tíì, tó bá ti mix ẹ papọ̀, tablespoon ọyọ kan wàá fi mix omi gbóná láàárọ̀. Wọ́n tó bá yẹ pé kí ni terrible láàárọ̀ lálẹ́ ọ wá máa fín lemon, a máa fín lemon sí. Lemon ni mo sọ o, mi ò sọ pé lime o, lemon. Ádá ìwọ kan gbàgbọ́ ìwọ kan gbàgbọ́, oníkálukú wa ó níbi tá a mọṣẹ́ ìdé. Do you understand? Ní ti tèmi, tó bá yẹ pé nípa ọ̀rọ̀ àtọ̀, ó bẹ́tà kẹ́ lo lemon, ẹ má lo lime, ẹ lo lemon, ẹ kàn fi lemon sí ni so that kó fi balance up taste yẹn. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ try ẹ̀, ire lolúwa. Then meanwhile, check àwọn ìwà mi tó ń wo, kó má jẹ́ pé òun ló ń affect àtọ̀ rẹ o. Check oúnjẹ tó ń jẹ, kó má ṣe pé bóyá òun ló ń affect àtọ̀ rẹ. Ìwọ tó bá jẹ́ pé òun mu gbó, ó máa affect àtọ̀ ẹ. Ìwọ tó jẹ́ pé òun mu sìgá àmupara, ìwọ tó yìí sùn, yes, ó yìí sùn, like ó máa affect because cortisol level máa high. Tó bá ṣe high, wọ́n máa affect gbogbo nǹkan báyìí tá a sọ. Do you understand? Then meanwhile, ó ní kíní kan tá à ń pè ní bọ̀ọ̀lì. Ẹ mọ bọ̀ọ̀lì yẹn, bọ̀ọ̀lì àtẹ̀pà, ó dà. So many things láti sọ. Then yogurt, kì í ṣe oní ṣúgà o, plain yogurt. At least kó yá once in a week, mọ mu. Tó bá ti mu irú àwọn kíní, mọ mu omi sí. Mọ mu omi gidi gan. Omi yẹn ó máa help ẹ. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lénìí. This is Ajia on Point by 2. Always using my words to help others. Bye for now.